mo hu wọn ní gratitude ló máa jẹ́ kí mention kíní inú mi wá dùn Murphy ló kó láàrin wa kọ́lọ́hún foríjì o kọ́lọ́hún bá tọ́jú gbogbo nǹkan tó fi lẹ̀ o àwọn èèyàn wà láyé ń sìn tó jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀ so ìgbà tí mo dé sẹ́ẹ̀tì ní alẹ́ ẹni kọ́kàn sọ mi pé ṣé mi gbọ́ nǹkan tí Kazeem Jagaban sọ so torí àmì ṣe fẹ́ point out Kazeem Jagaban ò sọ the right thing o in fact Kazeem Jagaban ò mọ nǹkan tó ń sọ because ṣe rí Murphy àsìkò tí Kazeem Jagaban mọ Murphy ní àsìkò tí Murphy ti jẹ́ èèyàn tán ni Kazeem mọ irú àwọn Kazeem ọmọ ọdún mélòó ni Kazeem gangan kò ń ṣọmọ kékeré bẹ́ẹ̀ yẹn o bọ̀ fún èmi àbúrò ni Kazeem Jagaban jẹ́ so ọdún tí oníkálukú wa ń practice àmọ́ àwọn Jagaban dé sí industry wa ńgbà tí Murphy ti jẹ́ èèyàn àwa mọ Murphy ńgbà tí gbogbo wa ń bẹ lọ́hùn ok a ṣe ń bẹ lọ́hùn o tẹ máa ń ṣì mí gbọ́ ńgbà tí kò tiẹ̀ sí alátàárá gbogbo wa ìgbà yẹn ni èmi mọ Murphy so quickly kí n sáré point out directing mi career mi as a director ó bẹ̀rẹ̀ látòrí stage gangan ni career mi as a director ti bẹ̀rẹ̀ orí stage yẹn ni mo ti mọ àwọn bọ̀dá Fatai Lálùdé ni mo ti mọ àwọn tó jẹ́ senior Murphy Afọlábí lọ́dọ̀ ọ̀gá Dágunró àwọn ìbàbò àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn Jamiu náà wà lọ́mọ kékeré ńgbà èmi àti Jamiu àti ọ̀gá àti ṣeré kan rí ládùúgbò tàwa ní Bàdíà kó tó ya eré yẹn sínú film Ominu Pósí or something kó tó ya sí film gbogbo àyẹn Jamiu máa ń jẹ́ tinú mi àwọn Kazeem Dágunró ṣì wà lọ́mọ kékeré ńgbà yẹn tí mo bá ọ̀gá ṣeré kan ládùúgbò tiwa ní Bàdíà èmi àtàwọn Ṣàwòrò la máa ń pè bọ̀dá yẹn ní Bàdíà bọ̀dá Báyọ̀ Ṣàwòrò abáwọn ṣe eré yẹn ní ìjọra Bàdíà lọ́dún náà so àwọn lẹ́yìn ìgbà yẹn gbogbo yẹn stage director ni mí lẹ́yìn ìgbà yẹn àwọn tó jẹ́ senior Murphy lọ́dọ̀ ọ̀gá Dágunró ìbàbò Rasheed Ayérónfẹ́ lady kan wà girlfriend mi nígbà yẹn Amúdá and so many of them like that Kúnlé ìbàbò ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn yẹn wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí senior Murphy ni gbogbo wọn èmi àtàwọn ẹ̀gbọ́n kan wà tá máa ń pè ní Sangros Ṣàgẹ̀dẹ̀ àwọn yẹn máa wá láti Lagos Island gbogbo àìmọ̀ ò tí ì mọ Murphy rí at all encounter mi pẹ̀lú Murphy lákọ̀ọ́kọ́ rí láyé fíìmù ara tèmi àti Musiliu Ajíkanlé àti ẹnìkan wà tá máa ń pè ní Ambrose Musiliu Ajíkanlé òun náà di òrè ọ̀run lónìí ọlọ́ba bá fún orí jì wọ́n lápapọ̀ Musiliu Ajíkanlé ń ṣe conductor èmi náà ń ṣe conductor ọ̀rẹ́ wa yẹn wọ́n ń pè ní Ambrose òun máa ń ṣe driver ni lọ́nà ọjọ́ òyìnbó làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ń ṣiṣẹ́ àti ọ̀rẹ́ wa kan náà àjọgbá àdúgbò ni surveyor nìyẹn adáwó ṣe fíìmù mi àkọ́kọ́ táwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn jọ kò produce èmi àti bàbá kan ní mẹ́ran tó máa ń pè ní lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ ẹ máa mọ̀ wọ́n lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ lájọ direct ẹ̀ attempt mi sí directing the film nìyẹn attempt mi tí mo tún lè dárúkọ ẹnìkan wà tó ń pè ní Kẹ́hìndé Ayélabó ọ̀rẹ́ ìyàwó Àfíìsì Oníléré ẹwà òun àti ìyẹn náà jọ jẹ́ ọ̀rẹ́ Kẹ́hìndé wọ́n jọ máa ń jó oníjó ni wọ́n ìgbà yẹn Àfíìsì ò tí fẹ́ ìyá kan yín gbà yẹn fíìmù ẹ̀ ò ní mo direct Elébòlò Yẹ́misí Elébòlò tó ti wà ń lo òyìnbó ń sìn àti Múyìwá Adémọ́lá náà ṣe lead actor mi ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn kìnnì wà ń bẹ àwọn Lukman Raji nǹkan wà ń bẹ ṣẹṣẹ wá rí fíìmù tèmi tí mo co-produce pẹ̀lú àwọn mẹ́ta míì Musiliu Ajíkanlé Ambrose àti Yisau ní orúkọ Ambrose Yisau kìnnì kan àti bàbá bọ̀dá sọ̀víọ̀ yẹn mo ń tra láti rántí orúkọ wọn astaghfirullah ẹ má bínú sí mi ṣá it's very late and I'm so sorry I'm doing this. The video is long díẹ̀ but mo kàn fẹ́ fi point out àwọn kankan nítorí ìdéwájú dẹjọ́ ìwà ń gbẹ̀yìn dasọ so fíìmù yẹn mo wá fẹ́ ṣe orin sí fíìmù yẹn ọ̀kan bá bí mo pé táìtù ẹ̀ lọ́dún náà èmi àti Lábọ́ṣìndé bàdá wà sí Lábọ́ṣìndé lájọ ṣe lead fíìmù yẹn ìbejì la ṣe ń bẹ̀ ọ̀kan bá bí tèmi àti lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ direct so mo wá
wọ́n wá ń ṣiṣẹ́ kan ní Lálùpọ̀n Bọ̀dáyọ̀mí Ògúnmọ́lá náà direct iṣẹ́ náà lọ́dún náà. Mo wá sọ fún Kamilu Kompo ibi tó ń náà bá rí fídíò yìí a máa jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí. Mo wá sọ fún Kamilu Kompo pé mo nídìí ibi orin yẹn, ibi ìbẹ̀rẹ̀ fíìmù yẹn mo ti kọ àwọn orin èmi gbà yẹn tí má dẹ̀ kọ story máa ń kọrin sí látàyè stage Báyọ̀ Tìjání Sanyẹ̀rì Bùráwàsíù Lábọ́sídé Allahu Akbar máa ń kọrin gbọ́ngbà yẹn omi mọ̀ pé omi máa bàjẹ́ báyìí ibi àti Ọládùjọyè Dùjọyè a máa ń pè lólóhùn agogo àbúrò ẹ̀ ní Chokomilo àjọgbádùgbò ni so mo wá fẹ́ kọrin sí fíìmù yẹn gbà yẹn mo wá nídìí ifá ẹsẹ̀ ifá kó bẹ̀rẹ̀ kíní ẹ̀ Kamilu Kompo wá sọ fún mi pé bọ̀bọ̀ kan wà ọmọ fagán ogun dùkọ́ kíní kan ó ròyìn Murphy fún mi lọ́dún náà lọ bá wa lọ sí Lálùpọ̀n first encounter mi pẹ̀lú Murphy ni mo wá mú Murphy wá sí ibì kan tó ń pè máa yí wà lára àwọn tó kọ́kọ́ ṣe àwọn orin hip hop Kẹ́hìndé Ayélabówó tí mo sọ fún mi pé mo direct fún mi òun máa ń kọ nígbà yẹn òun ló kọ orin kan ó pè ní Raga Slam bí ayégbà yẹn ní hip hop ṣẹ̀ṣẹ̀ ń ṣe kinní àti máa jẹ́ afrobeat with the s tí hip hop tí wá ń jẹ́ ń sìn àti orin èbó tí wá ṣá tó ń jẹ́ àti máa jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn kí lórúkọ ẹ̀gbọ́n yìí ó wà ní Àpápá very popular láàrin àwọn tó máa ń produce gbà yẹn Kẹ́hìndé Ayélabówó ló introduce mi sí ibẹ̀ ni mo mú Murphy Àfọlábí lọ Murphy wọlé sí blue lọ́jọ́ náà ìfá máa ń fi Murphy ṣe èyẹ bless yẹn gbàgẹ̀rẹ̀ báyìí ló ṣe gùn kọ́lọ́ máa foríjì Murphy Àfọlábí ni mo ṣe wá mú lọ bẹ̀yẹn tàfi wá lọ kọrin first encounter mi àti Murphy yẹn. Fast forward attempt mi tí kò ń ṣe okay before film tèmi yẹn Báyọ̀ Tìjání jẹ́ mọ̀ pé cameraman ni Báyọ̀ Tìjání èmi àti Báyọ̀ Tìjání mo direct iṣẹ́ ní Òṣogbo Báyọ̀ Tìjání ni cameraman mi Bùráwàsíù Lábọ́sídé sì wà láyé òun ló ní fíìmù náà ọkùnrin ogun ló pe title ẹ̀ fọ́tò kan wà tó trendy lórí social media tí Sanyẹ̀rì mú tripod dání tí Báyọ̀ Tìjání gbé camera dání tí mo ní Oṣù Ṣàngó lórí báyìí tẹ́nu mi gbẹ burúkú báyìí fíìmù yẹn ni directing ni mo ṣe inú fíìmù yẹn mo dẹ̀ tún act nígbà yẹn láyé ìgbà tójú wà lójúkun nìyẹn mi tí mọ̀ Murphy rí ní gbogbo yẹn mi tiẹ̀ tí mọ̀ torí mi tí ṣe fíìmù tara tèmi ń gbà yẹn ok fíìmù Kẹ́hìndé Ayélabówó tí mo wá sọ tí mo ṣe tó ṣì kejì ok ká pé ti Lábọ́sídé ní 1 ká pé tèmi ní 2 tèmi àtàwọn adìkọ̀lé produce ká wá pé ti gbáyé ti Kẹ́hìndé Ayélabówó ní 3 iṣẹ́ Lukman Raji tó jẹ́ ọ̀rẹ́ Murphy wà níbẹ̀ ṣé wá rí Lukman Raji ó wà láàrin Murphy àti Muyideen Ọládàpọ̀ Lálá ọ̀rẹ́ Muyideen in fact wọ́n jọ wá láti north ní Muyideen àti then family làwọn méjèèjì Lukman Raji àti Muyideen Ọládàpọ̀ Lálá attempt iṣẹ́ tí ó hàn because producer tó tóbi ní Lálá nígbà tí gbogbo àwọn ọmọ kékeré tá ti dàgbà Lálá ti di producer ńláńlá ti pẹ́ Lálá ló kọ́kọ́ fún mi ní dáì ẹjá ka ọkàn bàbí tèmi pé kò lọ púpọ̀ ẹjá ka tàwọn Ayélabówó yẹn pé èèyàn mélòó ló mú ẹ̀rí ńgbà yẹn torí pé Murphy Múyìwá Adémọ́lá dẹ̀ ní larger than life ní o Múyìwá tóbi gọ́ngbà yẹn ìgbà ẹ̀dẹ̀ ní Yẹ́mi sí ṣẹ̀ṣẹ̀ ṣe agbélébòlòdé o elébòlò á lọ tí a mọ̀ ṣùgbọ́n pé ọdún yẹn ni wọ́n ṣe iṣẹ́ ní Yẹ́mi sí iṣẹ́ ọdún yẹn mo direct Múyìwá Adémọ́lá àwọn stars mi wà mẹ́ o but àwọn main characters mi Múyìwá Adémọ́lá àti Yẹ́mi sí elébòlò ní lọ́dún yẹn iṣẹ́ tí Kẹ́hìndé Ayélabówó yẹn produce now attempt mi sí bigger jobs nígbàtí equipment wa gan ti ń change Muyideen Ọládàpọ̀ ni o Lálá ó fún mi níṣẹ́ kan tí a ń pè ní Ọmọọba Ṣọ̀run ibẹ̀ ni mo ti lẹ ojú Bọ̀dá Fatai Lálùdé pa báyìí irú kí lè yọ èmi náà mo tún kọrin sí fíìmù yẹn náà Fúnkẹ́ Akíndélé Jennifer ó ní lídùú omi nínú iṣẹ́ yẹn àti Lálá
àti bọ̀dá Fatai Lálùdé bí career directing mi tó hàn tí ó sì hàn síta ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Lẹ́yìn iṣẹ́ Muyideen Lala mo rántí pé Muyideen Lala àti King Dr. Saheed Òṣùpá Murphy Afọlábí àti King Dr. Saheed Òṣùpá wọ́n wá bá wa ní sẹ́ẹ̀tì Lala mi tẹ́mi tí ń direct Mọ́rúfádà Èrò oníkaramá mi lọ́dún yẹn. Wọ́n bá wa ní sẹ́ẹ̀tì yẹn. Ó dàbí pé Murphy kọ́kọ́ fẹ́ ṣú ọ̀nà, ó fẹ́ wò pé ṣé Òjòjáde máa rí iṣẹ́ àwọn Lala yìí ṣe kó tó gbéṣẹ́ tiẹ̀ fún mi. Ó wá gbé àwúrí ẹni onímọ̀ kọ́kọ́ bá ṣe. Mo bá Dr. King Saheed Òṣùpá ya àgbèrè ojú, mo direct iṣẹ́ tiwọn náà. Iṣẹ́ kejì tí máa bá Murphy ṣe ó dùn mí, Murphy ti fikú ṣàgbà. Mo wish kó wà láyé kí n lè sọ gbogbo ilé kájọ sọ lójú ara wa, torí Kazeem Jagaban sọ story tí kò mọ̀. Iṣẹ́ méjì náà mo bá Murphy ṣe. Mo kọ story Murphy tó pọ̀ o, ẹ̀yà àwòkọ́ tí mo wá direct mi mo kọ́. Àwọn story mi wà tí mi gba credit fún tó ẹ pé mi mo kọ, kò ń ṣe pé mo fi ṣeré gún àwọn kan tó dáa pọ̀ dẹ̀ because mi àti ẹ ti mọ̀ra nígbà tí mo tó kọ́kọ́ lò fún orin tí mo fẹ́ kó bá mi fífá sínú ọkàn bá bí fíìmù yẹn. So then ìgbà tí kí lórúkọ wàhálà ilẹ̀ ti ṣú ọ̀run kùn mi bọ̀ mo fẹ́ ṣe kíní tó rà lè èmi náà lè kú lọ́la. Ìwà akẹ́kẹ́ nìkan kan máa sọ sórí òtó tọ̀nà lórí mi ìdẹ̀fẹ́ kan fi credit àwọn èèyàn tí credit due fún kọ́ fi dùn wọ́n fi fún mi níṣẹ́. Iṣẹ́ méjì mo direct. Ẹlẹ́ẹ̀kejì tí mo direct iṣẹ́ Murphy I think tí máa rántí dáadáa I think it's iṣẹ́ àṣebí iṣẹ́ frat school frat báyìí iṣẹ́ ní ṣe pẹ̀lú cultism. Òun ló dá èmi náà mo kọrin yẹn náà. Òun ló dárun kábíyèsí ọlọ́run ọ̀run àtayé láṣẹ̀dá ọ̀run ó yá o àṣẹ̀dá ọ̀run ní táìtù rẹ̀. Ibiṣẹ́ ẹni mi àti Murphy ti jà. Ibiṣẹ́ mo sọ fún àwọn gọ̀lúgọ̀ pé mi fẹ́ bá bọ̀dá Fatai Lálùdé wà ń bẹ̀ nígbò Ọ̀ṣun. Mo sọ pé mi ní bá Murphy ṣiṣẹ́ mọ́. Mi ìfẹ́ máa state because ó ti kú. Ibi tó dẹ̀ lọ yẹn èmi náà bọ̀ àlọ́ bẹ̀ ńjọ́ kan bí mi ṣe bá Murphy Afọlábí ṣiṣẹ́ mọ́ ni. So Murphy kọ́ ni Kazeem Jagaban. Ṣé wàá rí Kazeem Jagaban àti ọ̀rẹ́ wọn kan tí wàá ń lo ìbò wọn pè ní Ìtùnú ọkùnrin ni àti Débọ́lá obìnrin ni. Àmẹ́ta yẹn náà wá ní ìmọ̀ bóyá wọ́n á jọ Murphy ni o ni wọ́n wá nígbà tí Murphy ti jẹ́ èèyàn tó yẹ pé Murphy ni the highest paid producer ní Ìdúmọ̀tà. Ìgbà yẹn làwọn ṣiṣẹ́ mọ́ rí wọn mọ Murphy gbà táwọn mọ̀ tí Murphy wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tí máa fi ṣe ẹ̀wọ̀n ọmọ gbà ẹ̀. Ṣùgbọ́n ṣe rí tí àwọn èèyàn mẹ́wàá bá wà àbáwọn èèyàn márùn àbáwọn èèyàn méjì kan ní kọ́kọ́ máa ga tí kọ́kọ́ máa gòkè. Ní tí Ọlọ́run ṣe fún Murphy síwájú àwa nìyẹn wípé ó hàn as a producer. Kazeem ti kò tọ́ sí Kazeem lẹ́nu kó wá rò pé òun sọ ìtàn orú mi kì í ṣe ti ìgbéraga kọ́. Nígbà yẹn mo rántí ìjọ tí máa dá Kazeem mọ̀ gangan à ń ṣiṣẹ́ Murphy Lukman Raji náà fún mi iṣẹ́ tá lọ ṣe lójú ọ̀nà mo ṣe nú ẹ̀ ní ọ̀nà àdúgbò mi tí mo padà gbé ọ̀nà Òkè Afá Jákàndé tá tún padà a tún ṣe iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ o. Mo tún lọ ṣe níbi tí mobile wà ní area Oriental Lagos Island lọ́nà tó gate kẹ́bà bá ṣe máa ń struggle fún iṣẹ́ ńgbà yẹn. Iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ mi tí mà wọn mi ò rò bóyá àwọn Lukman máa mọ̀ bóyá àti mọ àwọn Jagaban rí ńgbà yẹn but Kazeem Kesi Jagaban àti Ìtùnú àti Débọ́lá nígbà tí Múyìwá Adémọ́lá ń ṣe fíìmù aláṣọ funfun ẹ̀ jẹ́ẹ́jẹ́ èmi dẹ̀ máa ń polówó fíìmù gan báyìí mo kọrin sí mo polówó over 400 films bẹ́ẹ̀ náà ni máa ń kọrin sí film. Ìgbà yẹn ni jẹ́ẹ́jẹ́ yẹn èmi mo polówó ẹ̀. Ìgbà yẹn ni mo mọ Jagaban àti Démọ́lá rí. Démọ́lá ní fóònù kan báyìí gbà yẹn fóònù àwọn ta ló ṣe fóònù yẹn báyìí tí kíní wọn máa ń dàbí dragon báyìí tó máa ń dàbí 3 ẹ̀ẹ́ta báyìí náà kọ sí Démọ́lá yẹn ní fóònù yẹn lọ́wọ́. Ìgbà tí mo máa Murphy ti already jẹ́ yẹn gbà yẹn. So Kazeem Jagaban nǹkan tó sọ yẹn kò tọ̀nà kò dẹ́ ń ṣòótọ́. Then kí n point kíní kan out ṣẹ́rí orí stage lèmi ti síwájú Báyọ̀ ní directing. Mo dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó pé iṣẹ́ ọwọ́ ọ̀nù ní tá a ṣe lóṣogbo tí mo sọ pé bọ̀dá wá sí ẹ má bínú o wo ojú wà lójúgun báyìí
iṣẹ́ tí mo ní Báyọ̀ gbé kámẹ́rà tèmi direct iṣẹ́ bọ̀dá àṣù lábọ́sílẹ̀ ṣùgbọ́n Báyọ̀ ti já àmì tẹ̀ mọ̀ bóyá social media máa gbádùn nǹkan tí mo record ṣá ṣùgbọ́n ṣe rí Báyọ̀ ti já ní wípé èèyàn máa hàn ní directing ó hàn before ọdún àwa yìí o dáadáa àbúrò mi ni ìfẹ́ Báyọ̀ wà ní àwọn ọmọ tó pé máa mú kiri ni o ṣùgbọ́n pé ká ṣe directing film Báyọ̀ hàn ju àwa lọ kò ń ṣe táìmù sí tó wá hàn gan ni mo ń sọ as a director níjọ́ yẹn bó tilẹ̀ jẹ́ kó ti gbé kámẹ́rà lẹ́yìn èmi rí ẹ ti understand so Murphy kan ló fún Báyọ̀ ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ mo kàn ní kí n point out ni o mi mọ nǹkan tó yẹ kọ́rọ̀ ẹ̀ máa dààmú brain mi kò jẹ́ kí n lè sùn fídíò èdè ẹ̀gbò mi mọ̀ bóyá àwọn èèyàn máa lè wọ́n understand mi gan but the truth ni pé ọ̀rọ̀ yẹn ò ń ṣòótọ́ Murphy fún mi iṣẹ́ ó fún mi ní àwòrán ẹni mo dẹ̀ believe pé òun ló tọ́kù mi mọ̀ bóyá àfi tí má bèèrè lọ́wọ́ aláàjì Dr. King Saheed Òṣùpá bóyá Murphy ló tọ́kì wọn tó láti fún mi ní àgbèrè ojú in fact ìgbà tí mo lọ ṣe ẹgbẹ́ One House iṣẹ́ mi ọ̀ṣọ̀rọ̀ wọ́n pè mí fún ọ̀ṣọ̀rọ̀ Dr. King Saheed Òṣùpá nítorí pé mo lọ ṣe One House ní ó jẹ́ kí n ṣe lẹ́yìn ìgbà yẹn mo ti wá ṣe àwọn iṣẹ́ bíi orúkọ làwà ìbá àwọn ìyá mi àjẹ́ iṣẹ́ ọdún ayọ̀ Olúfẹ́mi ok ní àwọn èèyàn kí wọ́n fi opportunity dárúkọ mo lu làgbà lọ́gbọ̀ ẹnu wàláì tàláì làláṣẹ ní kárí àmì gan àwọn ọ̀rẹ́ wa ti máa ń tọ́ka sí ni mo lu Kúnlé Afọ́dù lọ́gbọ̀ ẹnu ní acting Kúnlé Afọ́dù lẹ́nu àkọ́tún kó sọ pé gbogbo ìfáìn náà kí ló tẹ́ máa jí kó máa ṣarúgbó wọ́n fi òun àti Rónkẹ́ Òṣòdì Òkè Kúnlé Afọ́dù àti Rónkẹ́ Òṣòdì Òkè ni mo rántí encouragement tí wọn ó help me career mi as because most of the time mi mo máa wà lẹ́yìn camera mo ti ṣe make up rí mo ti ṣe continuity rí mo ti gbéná rí mo ti direct gbogbo àwọn jagabano ti dé ok salamu alaykum warahmatullahi wabarakatuh.